Nílé lóko lájò lẹ́yìn òjì mo gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsù láti. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́ gbogbo tẹ́ ẹ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Gúúsù láti. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fáìsàn ṣe gbogbo wa. Ojú tẹ̀ fún wò àti títẹ̀ fún wò ọ̀rọ̀ òdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Gúúsù Láti TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsù Láti TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí kí ṣe bẹ́ẹ̀ kẹ́tì sí. Ẹ̀tọ́ bá sẹ́kù ní hijira, náà ni ẹ̀sìn hijira. À ń tó ṣe hijira jù láyé, man hajara al-khataya wa dhunuba. Allahu Akbar. Ẹ̀nà bá lè kú níbi àwọn mistakes, ilé ìṣesí, àwọn ṣèṣì ìgbésẹ̀ ṣàgbákò, àtàwọn ẹ̀sìn arájúlẹ̀ sí, tọ́ọ̀ bá lè fi ilẹ̀ wọ́n lọ sí hijira. Allahu Akbar. Akhrajahu Ahmad. Àrùnsọ́lọ́ wọn bá yín. Tó wà lápá ìwé kí ló wí jẹ? Kí ló wí? Ìsìnwádìí mi kà á bẹ̀tẹ̀. Kálukọ́ ló fi ìwé lè gbé kankan lè. Lọ́gbìn tọ́ dalẹ̀. Tẹ́jìnì ìhàsọ́ dàfà fi gbọ́dì. Kó ní bàálẹ̀ kankan jẹ lọ́la. Tó o bá gbé ìgbàgbọ́ lónìí, kò ní ká gbàgbọ́. Ọ̀ láìláì, wọ́n bá ara ló kù. Tó o bá gbé sùn lónìí, kò ní ká sùn. Wọ́n bá ara jẹ ló kù. Ẹ̀ńkọ́d àgbọ̀ àtàlùwà kìtà tẹ́sí. Tó o bá lò lè rásìkò rẹ láàyè tó gbé sí táìmù ara rẹ. Tẹ́sí àlìmọ́ ń tọ̀ á mi kà mí níyàdì. Ọ para kọrọ jẹ lọ́wọ́ ìlú ìlọ́la. La ilaha illallah. Ogun tó bá yẹ kó fòmí sí tí ó da fún ọlọ́la. Fòmí sí ìyá mọ̀ lẹ́bi kì í jáwọ́ mẹ́wọ̀. Ìyá alábòsí lè tú wọ́. Ẹ̀sìn padà bí gbọ́dọ̀ wọ́n rọ̀ àdọ́gba. Padà mẹ́. Padà ń bẹ́. Kò lè rọ̀ àdọ́gba bí ó padà nígbà nígbà fọ́nà lára ọmọdé kejì. Kílẹ̀ nígbà fún kí ló dé? Ọ̀sọ̀lẹ̀ ẹ̀ka ọ̀tọ̀lágbà. Ọ̀tẹ̀lẹ̀gbọ́n. Ẹ̀fọ́jú erílẹ̀ o. Ẹ̀fọ́jú erílẹ̀ má lé o. Ẹ̀gbà kùtì. Ẹ̀gbà kùtì. Kọ́mọ kú ni o. Kọ́mọ bàjẹ́ tó bọ́ ikú lè yín sókù. Ọparí ni wọn ní gbẹ́tilé ní ìwà fún yín. Bàbá ẹ bá ti fẹnu pa. Àdúgbò lọ múra. Ìlọrin ìlú àfàdébí wa. Ìdè yóò ká máa sọ mbẹ kẹ́ẹ̀tẹ́ Yorùbá agbègbè àyínà Yorùbá ni wa. Ó ní ìlú bàbá mi náà. Bẹ́ẹ̀ni. Ọ̀ àti sókèlódé àti kéèyàn yẹn jẹ̀ máa dùn mí jù. Ní ìṣẹ́ ọmọ Yorùbá tó ẹ fi tẹ́gídé yìí wáyé àfi ṣẹ̀ṣẹ̀ yìí. Ṣé nǹkan tó á dànù ni? Ẹ̀bọ̀ kábọ̀ musa kábọ̀ fèrèbà ìbàtálá kálọ̀ kọ́ Ṣàngó lẹ́sùn wa ní Yorùbá. Kí ló dé? Ìtẹ̀yìn gbá lójú tí ò lè gbá tiẹ̀ padà. Bàbá. Ẹgbà wa ló kọjá yìí. Yorùbá làwa náà ni wọn là ń kí. Public assault. Àfáà yìí. Bàbá. Èdè tí bẹ́lẹ̀ yìí pọ̀. Ọ̀pọ̀. Àgbà bẹ́lẹ̀ yìí. Gbárí bẹ́lẹ̀ yìí. Kápá bẹ́lẹ̀ yìí. Gbọ́pá bẹ́lẹ̀ yìí. Bẹ́ẹ̀ni, Haúsá bẹ́lẹ̀ yìí. Gbogbo àti ìmọ̀lá kan gbọdọ̀ fún. Sọ́tàkù mọ̀lẹ́fù kútìkù ní wọ́n. Kápá ni wọ́n. Wọ́n fún ìlú tẹ̀ mọ́dá kan. Kápá ni wọ́n. Táwọn náà níṣẹ̀ṣẹ̀ tí wọ́n ní. Àwọn náà ní. Gbogbo ọ̀tá pàdé ilẹ̀ pátá la níṣẹ̀ṣẹ̀ kálukú pàtí pàlẹ̀ níṣẹ̀ṣẹ̀ ìmọ̀lẹ́ bẹ́ẹ̀ Al-Qur'ani. Al-Qur'ani ní ìṣẹ̀ṣẹ̀ wa. Àwọn tágbà gbé ìwòrán wọn pàtí. Àwọn Haúsá gbé ìwòrán wọn pàtí. Kálukú gbogbo kálukú rẹ̀ níṣẹ̀ṣẹ̀ tiẹ̀. Àwọn àṣẹ kan lè jú pàmò sí lọ́wọ́. Nítorí ẹ̀dá kò kí wá ní ìjà bẹ̀. Ẹ wá fẹ́ ẹ̀kọ́ o. Fàdí mi lórí lọ. Lágbára Ọlọ́run. Kájọ yín gbọ́dọ̀ kan kí n tó máa bọ́ wá sí i. Ọ̀yà. Àlùfáà ALIMI ló lè lu. Tí ó lè lù tiwa. Ẹni tí ọba àgbà fún kò fi yọrí sílẹ̀. Wọ́n retí ẹ̀ lọ́nà báyìí. Àbí kọ́lọ̀ kó o jẹ́ kó máa lọ kiri yàwó. Sọ́lẹ̀ lásán náà yára. Àlùfáà àpéjọpọ̀ mọ́ Ìlọrin látòkè ẹ̀yìn. Àlùfáà ALIMI lọ ìlú tí. Sẹ́ńgbọ́ àlùfáà ALIMI lọ ìlú tiwa. Àlùfáà ALIMI lọ ìlú tiwa. Ẹni tí ó bá tún máa kó sí Ìlọrin sílẹ̀. Àbí bọ́bọ̀ bọ́bùn jẹ́ kọ́bọ̀ Ìlọrin yóò máa gbogbo máa Ìlọrin lágbègbè ilẹ̀. Àlùfáà ALIMI lọ ìlú tiwa. Àlùfáà ALIMI lọ ìlú tiwa. Tìkẹ́tẹ́ àlùfáà ALIMI lọ ìlú tiwa. Ẹni tí ó bá tọ̀ fún kò fi Ìlọrin sílẹ̀. Àbí kọ́lọ́ bọ́kùn jẹ́
èmi ní jẹ́ pàṣàwà gbogbo ọlọ́. Èmi ní jẹ́ pàṣàwà gbogbo ọlọ́. Àdìta ló ń tọ̀ ń gbé. Gbogbo ọ̀tá tí mo ní látòkè délẹ̀. Ìsọkùnrin ìsọkùnrin yóò délé kú níyà. Ẹni kan kúrò ní gbogbo èkìtì gbogbo. Lára ìsìnká ìṣòro pẹ̀lú ìyẹ̀lẹ̀. Yàtí èmi ní ìjẹ́ àṣàwà. Ìwọ́ni sáńpọ̀ àlùfáà nínú ìbẹ̀rẹ̀ ìlú tiwa. Àlùfáà nínú ìlú tiwa. Ẹni tí ó pápá lọ́sẹ̀ Ìlọrin sílẹ̀. Àdìgbọ́lọ́ pápá jẹ́ ọmọ rẹ̀ kì í yá mọ̀. Gbogbo ọmọ Ìlọrin lábọ̀kẹ́ ẹ̀rẹ́. Àlùfáà nínú Ìlọrin. Sọ pé èmi gbà fún ọba Ìlọrin. Nígbà lómi gbà fún ọba Ìlọrin. Ẹni tí ó gbàgbà fún ọmọ àlè Ìlọrin. Ìsọkùnrin ìsọbìnrin yóò lè dúró ìyá sí. Alẹ́ ni tí ó gbàgbà fún ọmọ àlè Ìlọrin. Ẹni gbà fún ọba Ìlọrin. Ẹgbẹ́ àlùfáà nínú tiwa. Ẹ̀yọ́ àlùfáà nínú tiwa. Ẹni tí ó bàtà fún òfin Ìlọrin sílẹ̀. Àbí ọlọ́gbọ́dún jẹ́ kọ́mọ́ lọ kí yá mọ̀. Yẹ́sọ̀gbọ́ máa Ìlọrin lágbègbè délẹ̀. Àlùfáà nínú gbogbo máa Ìlọrin lágbègbè lẹ̀ bàbá àlùfáà nínú Ìlọrin tiwa. Ìpè rẹ̀ ń bọ̀ lọ́dọ̀ rẹ̀ lókun ọ̀nà. Ìpè rẹ̀ ń bọ̀ lọ́dọ̀ rẹ̀ lókun ọ̀nà. Ìsọkùnrin ìsọkùnrin nígbà tèmi ṣépè. Dáhùn ẹ̀ bá bọ̀ fún ẹ̀yìn afẹ́fẹ́ lépè. Ìpè rẹ̀ ń bọ̀ lọ́dọ̀ rẹ̀ lókun ọ̀nà. Àlùfáà nínú Ìlọrin tiwa. Ẹsẹ̀ àlùfáà nínú Ìlọrin. Ọmọ Ìlọrin Yorùbá Ìlọrin lágbègbè délẹ̀. Ẹni tí yóò bá gbà fún